Ẹ káalẹ́ Nàìjíríà, mo ń kí gbogbo yín, ẹ ṣé, mo dúpẹ́. Ọpẹ́ o, Adémọ́lá Lookman di agbábọ́ọ̀lù tó fakọyọ jùlọ nílẹ̀ Áfíríkà. Bí wọ́n bá ń béèrè ọmọ tí wọ́n ń sọ lásìkò yìí lágbo eré ìdárayá lórílẹ̀‐èdè Nàìjíríà àti nílẹ̀ Áfíríkà lápapọ̀, àgàgà bó bá jẹ́ nídìí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ẹyẹ méjì kì í jẹ́ adìyẹ ní ti Adémọ́lá Lookman, ọ̀dọ́mọkùnrin ẹni ọdún 27 tí ìràwọ̀ rẹ̀ ràn bí òòrùn lọ́wọ́lọ́wọ́. Ní báyìí, wọ́n ti fún un ní àwọ́ọ̀dù agbábọ́ọ̀lù tí múṣemúṣe rẹ̀ dá múṣemúṣe jùlọ nílẹ̀ Áfíríkà. Wọ́n lóun ló gbé oúnjẹ fẹ́gbẹ́ tó sì tún gba àwo bọ̀ nídìí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Níbi ayẹyẹ pàtàkì kan tí àjọ tó ń ṣàkóso eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ Áfíríkà, Confederation of African Football (CAF) dìídì ṣètò rẹ̀ láti yan àwọn eléré ìdárayá tó làmìlaka jùlọ nílẹ̀ adúláwọ̀ tí wọn yóò sì fi ọ̀kan òjọ̀kan ẹ̀bùn dá wọn lọ́lá, èyí tó wáyé láṣálẹ́ ọjọ́ ajé Monday ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2024 yìí ní ìlú Marrakesh lórílẹ̀‐èdè Morocco ni wọ́n ti dé ọ̀dọ́mọkùnrin náà ládé. Èyí ni ìgbà àkọ́kọ́ tí Lookman, ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbá bọ́ọ̀lù àgbábúta fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atalanta nínú ìdíje líìgì Serie A nílùú òyìnbó, yóò gba ẹ̀bùn agbábọ́ọ̀lù tó fakọyọ jùlọ nílẹ̀ Áfíríkà. Èyí sì ni ìgbà kẹfà tí ọmọ Nàìjíríà yóò gba irú ẹ̀bùn bàǹtàbàǹtà bẹ́ẹ̀ látìgbà tí wọ́n ti gbé ètò náà kalẹ̀. Lára àwọn agbábọ́ọ̀lù ọmọ Nàìjíríà tó ti gba àwọ́ọ̀dù yìí sẹ́yìn ni Emmanuel Amuneke, olóògbé Rashidi Yekini, Kanu Nwankwo tó gbà á lẹ́ẹ̀mejì léraléra, Victor Ipeba àti Victor Osimhen tó gba ti ọdún 2023 tó kọjá yìí. Fún ti ọdún 2024 yìí, ojúbọ̀rọ̀ kọ́ là fi gba ọmọ lọ́wọ́ èkùrọ́ lọ́rọ̀ ọ̀hún jẹ́ fún Lookman Adémọ́lá nítorí àwọn ẹlẹ́sẹ̀ ayò tó lóókọ tí wọ́n sì fakọyọ bíi tiẹ̀ ló bá figagbága lásìkò ìyànsípò rẹ̀. Lára orúkọ táwọn onídàájọ́ àjọ CAF ranjú mọ́ láti yẹ̀ wọ́n wò fínífíní kí wọ́n tó yan Lookman ní ọ̀gbẹ́ni Ashraf Hakimi tó dàbí òpómúléró lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Morocco, ọ̀gbẹ́ni Sahu Gurasi tóun jẹ́ ẹlẹ́sẹ̀ ayò fún ikọ̀ orílẹ̀-èdè Guinea, ọ̀gbẹ́ni Simon Adingra ẹ̀tù òbèjì ẹlẹ́sẹ̀ ọwọ́ lórí pápá láti orílẹ̀-èdè Ivory Coast, àti Rowan Williams, aṣọ́lé tó péjú owó fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọ ẹni bá dára káwí bíi ti káfíṣáyà kọ́, ọ̀dọ́mọkùnrin tó ń fi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá dábírà lórí pápá nílé àti lẹ́yìn odi ni Lookman Adémọ́lá. Lára àṣeyọrí rẹ̀ tí kò ṣeé gbàgbé bọ̀rọ̀ ní ti bó ṣe gbá bọ́ọ̀lù gbé sílẹ̀ gba èyí táwọn eléèbó ń pè ní hat-trick kan fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atalanta rẹ̀ nínú ìdíje líìgì Europa. Bó ṣe gbá bọ́ọ̀lù ọ̀hún sáwọn ló mú kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà jáwé olúborí ìfẹsẹ̀wọnsẹ̀ wọn pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayer Leverkusen pẹ̀lú àmì ayò 3-0 nílùú Dublin lóṣù karùn-ún ọdún 2024 yìí. Èyí ló ta epo sí aṣọ àlà Bayer Leverkusen tí kò sẹ́ni tó tí lè fìdí wọn rẹmi nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 51 ṣáájú àsìkò yẹn. Bákan náà ni àṣeyọrí ọjọ́ náà tún mú kí Atalanta gba ife ẹ̀yẹ kílọ̀bù tó perégedé jùlọ nínú líìgì ọ̀hún. Bẹ́ẹ̀ èyí ni ìgbà àkọ́kọ́ tí wọ́n máa jíjó ayọ̀ bẹ́ẹ̀ láti ọdún 1963 tí wọ́n ti ń jà fitafita bọ̀. Ọpẹ́lọpẹ́ Lookman yìí kan náà, ẹ̀ẹ̀mẹjọ ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbá bọ́ọ̀lù sáwọn láti rí i pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ gòkè àgbà tí wọ́n fi lé téńté sókè pátápátá láàrin àwọn agbábọ́ọ̀lù líìgì wọn ọ̀hún. Bákan náà ni ọ̀dọ́mọkùnrin tó sangun dáadáa yìí kópa tó jọjú nínú bí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ti orílẹ̀-èdè rẹ̀ Nàìjíríà ṣe perégedé láti darapọ̀ mọ́ àwọn agbábọ́ọ̀lù tó máa díje fún ife ẹ̀yẹ tó gbayì jùlọ nílẹ̀ Áfíríkà, ìyẹn African Cup of Nations AFCON ti ọdún 2025. Tẹ́ ò bá gbàgbé, látàrí bí ìràwọ̀ rẹ̀ ṣe ràn bí òòrùn tí òkìkí rẹ̀ sì ń kàn káàkiri,
Lukman yìí wà lára àwọn agbábọ́ọ̀lù tí àjọ tó ń ṣàkóso eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé ìyẹn àjọ FIFA ṣe àyẹ̀wò orúkọ wọn láti yan agbábọ́ọ̀lù tó dáńtọ́ jùlọ lágbàáyé lọ́dún 2024. Òun nìkan ṣoṣo sì ni agbábọ́ọ̀lù tí wọ́n dárúkọ rẹ̀ bẹ́ẹ̀ láti ilẹ̀ Áfíríkà, bó tilẹ̀ jẹ́ pé ipò 14 ló pàpà bọ́ sí lásìkò àyẹ̀wò ọ̀hún. Hugh Rodri ló gba ẹ̀bùn náà lọ́dún yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì. Season of love, of joy, and of celebration from all of us in Ìta Fàájì. We are wishing you all Merry Christmas and Happy New Year in advance. Make sure you follow us on our social media handles as displayed on the screen below for more updates from us. Bye.